Ẹ kú àsìkò yìí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ìjọba àpapọ̀ ti kéde wípé ìyókù ààrẹ àná Muhammadu Buhari yóò balẹ̀ sí ìpínlẹ̀ Katsina ní ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́ 15 oṣù keje July 15 ní dédé agogo 12 ọ̀sán 12 pm kí ètò ìsìnkú rẹ̀ tó bẹ̀rẹ̀ ní agogo 3 ọ̀sán 3 pm ní ìlú rẹ̀ Daura ní ìpínlẹ̀ náà. Nínú ìpàdé ráńpẹ́ tí ó wáyé ní àṣálẹ́ ọjọ́ Ajé ní Mínísítà lórí ọ̀rọ̀ àti ṣíṣètò nǹkan, Minister of Information and National Orientation, Muhammad Idris ti yànnàná bí ètò ohun ìlànà ìsìnkú ààrẹ àná tí ó dolóògbé yóò ṣe lọ, tí wọ́n sì tún ti ṣèdásílẹ̀ àwọn oríṣiríṣi ìgbìmọ̀ tí wọn yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Katsina àti ẹbí Buhari lórí bí ètò ìsìnkú náà yóò ṣe di ṣíṣe. Ààrẹ Bọ́lá Tinubu ni yóò gba òkú ààrẹ àná náà ní ibùdókọ̀ òfurufú ní ìpínlẹ̀ Katsina. Níbẹ̀ ni wọn yóò ti gbé òkú rẹ̀ lọ sí ìlú abínibí rẹ̀ Daura fún àdúrà pàtàkì ní ìlànà Mùsùlùmí fún àwọn òkú àti gbogbo ètò ìsìnkú rẹ̀ ní ilé rẹ̀, nítorí pé gbogbo ìlànà ètò ìsìnkú fún ààrẹ àná tó dolóògbé náà ni ó ṣe pàtàkì sí orílẹ̀-èdè yìí lápapọ̀, tí ó sì tún yẹ kí ó fi hàn gbangba wípé ọ̀kan lára àwọn adarí pàtàkì tó tún lààmìlaka, ẹni tí ó jẹ́ Ọlọ́run nípè. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé akọ̀wé fún ìjọba àpapọ̀, amòfin George Akume ni alága fún ìgbìmọ̀ náà, àti àwọn mínísítà pàtàkì bíi mínísítà fún ètò ìṣúná owó, ti ètò ìṣúná àti ọrọ̀ ajé, ti ètò ààbò, ọ̀rọ̀ iṣẹ́ òde, ti ọgbọ́n inú àti ti ìlú Àbújá àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìgbìmọ̀ mìíràn bíi ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá, ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ológun, adarí fún àwọn elétò ààbò DSS àti àwọn àgbààgbà lára àwọn òṣìṣẹ́ ààrẹ Senior Presidential Aides gẹ́gẹ́ bí ara ètò ṣíṣọ̀fọ̀ ààrẹ àná ni Ààrẹ Bọ́lá Tinubu ti kéde ọjọ́ méje fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lápapọ̀ láti fi kẹ́dùn rẹ̀, èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ Ìsinmi tí í ṣe ọjọ́ 13 oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ July 13, àti pé àwọn àsíá àpapọ̀ ti orílẹ̀-èdè yìí ni wọ́n gbọ́dọ̀ máa nà ní ìlàjì sókè fún gbogbo ọjọ́ méje náà, tí wọ́n sì tún ti kéde ìsinmi lẹ́nu iṣẹ́ ní ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 15 oṣù keje July 15 ní àfikún ìpàdé ìgbìmọ̀ àwọn alákòóso àpapọ̀ èyí tí ó yẹ kí ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ti sún sí ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ 18 oṣù keje July 18 láti lè jẹ́ kí àwọn ìgbìmọ̀ náà farahàn níbi ètò ìsìnkú ààrẹ àná náà. Àwọn ìgbìmọ̀ FEC Federal Executive Council 25 ni wọ́n ti pàṣẹ fún láti kọjá sí ìpínlẹ̀ Katsina kí wọ́n sì dúró ní ìlú Daura fún ètò àkànṣe àdúrà ọlọ́jọ́ mẹ́ta Fidal, èyí tí yóò wáyé ní ọjọ́rú tí í ṣe ọjọ́ 16 oṣù keje July 16. Mínísítà náà tún wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìwé ìbánikẹ́dùn ti wà ní ṣíṣí sílẹ̀ ní gbogbo ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ àti àwọn alájọ ńláńlá àti Bọ́lá Ahmed Tinubu International Conference Center ní ìlú Àbújá. Àwọn ìwé mìíràn tún ti di ṣíṣí sílẹ̀ ní gbogbo Nigeria Embassy àti ilé ìjọsìn Mission ní gbogbo àgbáyé. Àwọn aṣojú ìjọba àpapọ̀, èyí tí igbákejì ààrẹ Kashim Shettima jẹ́ olórí fún, wà ní ìlú London láti parí gbogbo ètò lórí bí òkú Buhari yóò ṣe dé sí orílẹ̀-èdè yìí. Idris tún wá ṣe àfihàn nínú ọ̀rọ̀ rẹ̀ náà wípé tí ìyókù bá ti dé Katsina, ètò ayẹyẹ ráńpẹ́ tí àwọn ọmọ ológun yóò wáyé ní ibùdókọ̀ òfurufú kí wọ́n tó wá gbé òkú rẹ̀ lọ sí ìlú Daura fún ayẹyẹ ìkẹyìn. Ṣùgbọ́n Ààrẹ Tinubu yóò sì tún máa gba ìpè àti ọ̀rọ̀ ìbánikẹ́dùn láti ọ̀dọ̀ àwọn olórí orílẹ̀-èdè lóríṣiríṣi àti àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn láti gbogbo orílẹ̀-èdè àgbáyé. Mínísítà náà tún wá ṣe àfihàn nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ààrẹ orílẹ̀-èdè àti àwọn ènìyàn ńláńlá
ni wọ́n ti ń sọ èròǹgbà wọn wípé àwọn yóò farahàn níbi ètò ìsìnkú náà nígbà tí ẹ̀kúnrẹ́rẹ́ lórí ètò ìsìnkú náà bá ti di mímọ̀ bí gbogbo nǹkan bá ti ń lọ. Ayẹyẹ ètò ìsìnkú ààrẹ náà àná Muhammadu Buhari yóò jẹ́ ọ̀kan láti ọjọ́ pípẹ́ sẹ́yìn nínú ìtàn, èyí tí yóò tún sàmì òpin ìrìnàjò ọkùnrin kan tí ó sin orílẹ̀-èdè Nàìjíríà nígbà ayé ológun gẹ́gẹ́ bí adarí àti ìjọba àwa-arawa gẹ́gẹ́ bí ẹni tí àwọn ènìyàn dìbò yàn sí ipò ààrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìyókù ààrẹ àná Muhammadu Buhari ti gbéra kúrò ní orílẹ̀-èdè United Kingdom ní òwúrọ̀ kùtù ọjọ́ Ìṣẹ́gun láti wá balẹ̀ sí Doha ní ìpínlẹ̀ Katsina ṣáájú ètò ayẹyẹ ìsìnkú rẹ̀. Ìwé ìròyìn Punch tí orí afẹ́fẹ́ ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí wípé ọkọ̀ bàálù òfurufú ti Nigeria Air Force Craft ni wọ́n fi gbé òkú rẹ̀ náà. Gbogbo bí ètò ìsìnkú ààrẹ àná náà yóò ṣe lọ ní ìwé ìròyìn Punch náà ti yànnàná rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ní ọjọ́ Ajé ni àwọn òṣìṣẹ́ ológun kò jẹ́ kí àwọn aláṣà ìbílẹ̀ tí wọ́n wà nínú ẹgbẹ́ Òṣùgbó wọlé síbi ètò ayẹyẹ ìsìnkú olóògbé ọba Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà, èyí tí ó wáyé ní ìlànà ẹlẹ́sìn àwọn Mùsùlùmí. Fífarahàn tí àwọn ẹgbẹ́ Òṣùgbó náà farahàn níbi ayẹyẹ ìsìnkú náà ni àwọn ènìyàn tí ó wà níbẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ wọn. Èyí ló mú kí àwọn òṣìṣẹ́ ológun náà lé àwọn ẹgbẹ́ aláṣà ìbílẹ̀ náà jáde kúrò ní agbègbè ilé ọba náà. Òkú ọba náà ni wọ́n ti sin ní ilé rẹ̀ gangan tí ó wà ní Ìjẹ̀bú Òde ní agogo 6 6 p.m. ìrọ̀lẹ́ ọjọ́ Ajé gẹ́gẹ́ bí ìlànà Mùsùlùmí. Ìwé ìròyìn náà tún wá ṣe àfihàn ọ̀rọ̀ tí ó ti wáyé sẹ́yìn bí àwọn ẹgbẹ́ aláṣà ìbílẹ̀ náà ṣe kọ ìwé òfin tí ọba àti àwọn ìjòyè ti ọdún 2021 Ọba and Chief Lord of 2021 níbi tí wọ́n ti ṣe àlàkalẹ̀ rẹ̀ wípé àwọn olórí ìlú, àwọn bíi ọba, ìjòyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní kí wọ́n ṣe ètò ìsìnkú wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn tí wọ́n bá ń ṣe. Àwọn aláṣà ìbílẹ̀ kò gba òfin náà wọlé rárá tí wọ́n sì wá ń jiyàn tí wọ́n sì tún dúró lórí pé àṣà wọn náà kò gbọdọ̀ parẹ́ àti pé dandan ni kí àwọn sin òkú ọba tí ń ṣe bàbá àwọn náà gẹ́gẹ́ bí ìlànà àṣà ìlú àwọn náà. Èyí ló mú kí àwọn ẹgbẹ́ Òṣùgbó náà farahàn wò bóyá àwọn yóò rí àyè láti sin ọba Àwùjalẹ̀ náà tí ó papòdà gẹ́gẹ́ bí ìlànà àṣà wọn. Ṣùgbọ́n ìròyìn náà ṣàlàyé wípé wọ́n sin ọba náà gẹ́gẹ́ bí ìlànà òfin tí ó wà nínú ìlú náà. Nítorí ìdí èyí ni àwọn òṣìṣẹ́ ológun ṣe kọ̀jálẹ̀ fún wọn láti wọlé síbi ayẹyẹ ètò ìsìnkú náà kí gbogbo ayẹyẹ náà má bàa dá rògbòdìyàn yánpọnyánrin sílẹ̀. Ọba Adétọ̀nà yìí lo 70 ọdún ó dín 5 65 years lórí ìtẹ́ kí ó tó papòdà ní ọjọ́ ìsinmi tí í ṣe ọjọ́ 13 oṣù keje ọdún 2025 ní ọmọ ọdún 91 91 years. Ọba náà ni wọ́n sin sí ẹ̀gbẹ́ bàbá rẹ̀, èyí tí ó dàbí ẹni pé ibi tí wọ́n máa ń sin gbogbo ẹnikẹ́ni tí ó bá ti papòdà nínú ẹbí wọn sí, àti pé níbẹ̀ náà ni wọ́n sin ìyá ọba náà sí. Ètò ayẹyẹ ìsìnkú ọba Adétọ̀nà náà wáyé ní ìlànà Mùsùlùmí àti pé Chief Imam ti Ìjẹ̀bú-Land, Sheikh Muftajudeen Ayan-Bádéjọ ni ó darí ètò àkànṣe àdúrà níbi ayẹyẹ ètò ìsìnkú náà. Àwọn ènìyàn jàǹkànjàǹkàn ni ó péjú sí ibi ètò ayẹyẹ ìsìnkú náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Punch. Olùdámọ̀ràn pàtàkì tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáṣepọ̀ òde, former special adviser on media and publicity sí ààrẹ àná Muhammadu Buhari ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà ni ó sọ ọ̀rọ̀ yìí jáde wípé ààrẹ àná tẹ́lẹ̀ rí náà ìbá ti jẹ́ Ọlọ́run nípè láti ọdún pípẹ́ sẹ́yìn tí ó bá jẹ́ wípé ó gbára lé ilé ìwòsàn ti orílẹ̀-èdè yìí nìkan. Ó ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀
pẹ̀lú iléeṣẹ́ móhùnmáwòrán ti Channel ṣáájú ètò ìsìnkú Buhari ní Dùárà ní ìpínlẹ̀ Katsina. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ náà ló ti ṣàlàyé wípé Buhari máa ń sábà lọ sí ìlú London fún ìtọ́jú kí ó tó di wípé ó di ààrẹ orílẹ̀-èdè yìí ní ọdún 2015. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà lórí irú àìsàn tí ó ń ṣe náà, ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ó dára kí ènìyàn wà láàyè kí ó sì tún orílẹ̀-èdè rẹ̀ ṣe, kí ó sì tún mú àyípadà rere bá orílẹ̀-èdè yìí. Àwọn òṣìṣẹ́ ààrẹ àná náà bú ẹnu àtẹ́ lu gbogbo ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ lórí bí Buhari ṣe máa ń lọ sí ìlú London láti lọ máa ṣe ìtọ́jú ara rẹ̀ nígbà gbogbo, tí àwọn ènìyàn kò kí ń rò wípé ìyípadà nílò ìwàláàyè ènìyàn àti àkókò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn lérèfé Toni kò ní jù báyìí lọ nítorí pé kí ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkótún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.